Ọtalenigba làwọn ẹlẹ́rìí tí Adebutu kó kalẹ̀ tako Abiọdun lógún. Àyàfi kí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiọdun tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sáà kejì nípò lóṣù tó kọjá yìí sán ṣòkòtò rẹ̀ gírígírí pẹ̀lú ẹjọ́ tí ọkùnrin náà jẹ́ ní kóòtù tí wọ́n ti ń gbọ́ àwọn ẹ̀sùn àti awuyewuye tó bá súyọ nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ ọ̀hún, torí alátakò rẹ̀ tó pè lẹ́jọ́ ọ̀nàrẹ́bù Ọládipúpọ̀ Adebutu táwọn olólùfẹ́ rẹ̀ ń pè ní Làdó tàbí Ladi kò mú ẹjọ́ ọ̀hún ní kékeré rárá. Àwọn ẹlẹ́rìí tí iye wọn tó Ọtalenigba àti mẹ́ta 263 lolùpẹ̀jọ́ náà ní wọ́n ti wà ní sẹpẹ́ láti bẹ̀rẹ̀ sí jáde òkòtó irọ́ tí àjọ elétò ìdìbò ilé wa Independent National Electoral Commission INEC àti olùdíje fúnpò gómìnà lábẹ́ àsíá All Progressives Congress APC pawọ́pọ̀ tayò rẹ̀ tóun yóò sì fi hàn gbogbo ayé pé Abiọdun kò wọlé ìbò pẹ́ẹ́ nípínlẹ̀ ọ̀hún. Yàtọ̀ sí táwọn ẹlẹ́rìí rẹpẹtẹ wọ̀nyí, olùpẹ̀jọ́ ọ̀hún tó díje fúnpò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ tún láwọn ní onírúurú ìwé àkọọ́lẹ̀ sàbúkẹ́ẹ̀tì àti ẹ̀dà ìwé tó ju 60 lọ láti kó kalẹ̀ níwájú ìgbìmọ̀ tìrìbùnà ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó láti fi gbé àwọn ẹ̀sùn táwọn mú wá lẹ́sẹ̀. Ẹ rántí pé gbàrà tí àjọ INEC ti kéde Dàpọ̀ Abiọdun bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí pẹ̀lú ìbò tó fi 12,000 tayọ ti Adebutu, lọkùnrin náà ti ń lérí léka pé ìkéde ọ̀hún kò lè rẹ́sẹ̀ walẹ̀ níwájú ẹ̀rí àti òfin. Ó lóun máa bá Abiọdun àti INEC fà á ní kóòtù ni òun sì ti ṣetán láti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà pẹ̀lú wọn. Èyí ló mú kọ́rọ̀ di ti tìrìbùnà. Adebutu nípasẹ̀ lọ́ọ̀yà rẹ̀ amòfin àgbà Godi Uche sọ níwájú tìrìbùnà náà lásìkò tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ 4 oṣù kẹfà yìí pé àwọn ti gbáradì láti máa kó àwọn ẹlẹ́rìí àwọn wá sí kóòtù ní kẹ̀tíkẹ̀tí torí wọ́n pọ̀. Ó ní Adebutu fúnra ẹ̀ ní ẹlẹ́rìí àkọ́kọ́, àwọn ẹlẹ́rìí yòókù làwọn tò sí ìsọ̀rí àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ táwọn sì fún àwọn ẹgbẹ́ ẹlẹ́rìí kọ̀ọ̀kan ní àmì ìdánimọ̀ OGSC, AN1, AN2, AN3, AS4, AS5, AO6, AO7, IF9, IF10, SA95, OD98, VT99 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kan INEC àti Abiọdun, èyí tí wọ́n torí ẹ̀ ń rawọ́ ẹ̀bẹ̀ sí tìrìbùnà náà pé kó yọ Abiọdun nípò kó sì kéde oníbàárà àwọn Adebutu àti ẹgbẹ́ òṣèlú àwọn PDP gẹ́gẹ́ bí ojúlówó olùyege ìbò ni pé wọ́n ní àdìjú ìbò wáyé láwọn ibì kan, wọ́n jí àpótí ìbò gbé sálọ láwọn ibò míì, ìwà jàgídíjàgan ni wọ́n fi da ìbò rú láwọn ibì kan tí wọ́n ti kéde pé Abiọdun ló wọlé níbẹ̀. Wọ́n tún ní àgbélẹ̀rọ èsì ìdìbò ní INEC kọ láwọn ibì kan tí wọ́n sì tún dìídì kọ ebè ìbò rẹpẹtẹ fún APC àti Abiọdun láwọn ibùdó ìdìbò káàkiri láwọn agbègbè kan. Gbogbo ẹ̀ pátá sì làwọn ti ṣàwárí ẹ̀. Wọ́n tún mú ẹ̀sùn wá pé INEC, APC àti Abiọdun kò tẹ̀lé ìlànà àti àlàkalẹ̀ òfin tó rọ̀ mọ́ ti ètò ìdìbò ọ̀hún. Gbogbo ìwà ìrúfin, òjòrò, jìbìtì àti àṣìlò agbára wọn làwọn sì ti ṣetán láti tẹ́ pẹpẹ rẹ̀ síwájú adájọ́. Kódà wọ́n láwọn ti háyà ògbóǹtarìgì onímọ̀ ìjìnlẹ̀ mọ̀rànmọ̀ràn tí mọ oyún ìgbín nínú ìkarahun àti àgbà ọ̀jẹ̀ atọpinpin méjì tí wọn yóò jẹ́rìí tako àwọn olùjẹ́jọ́ náà. Ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ọ̀rọ̀ yìí. Aláròyé yóò sì máa fi tó yín létí bí ọ̀rọ̀ náà bá ṣe ń lọ sí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.